Ẹ kú àsìkò yìí o, gbogbo ojú tó wò mí tí kò ní fọ́ àti etí tó ń gbọ́ mi tí kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ ṣàmì kẹgbẹ́ tó àdúrà mi. Ẹyẹ méjì kì í jàṣà, èmi ọmọ yín náà ni Ayọ̀ Apèdè. Ọ̀pẹ́lẹ́ngẹ́ tó ṣubú làwọ̀ àwọ̀ òfò, ó ṣubú lódó odó bá fàya, arẹwà bí ọ̀kín, adán lára bí ọ̀kíní, ọmọ wọn ló lẹ̀ Ìjẹ̀ṣà, ọmọ Ògèdèngbé agbógun ìgboro ni a kì í kí pọnpọn lójú ogun, ọmọ ẹlẹ́ni àti ẹ̀ka, ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́ni, èsì wọn fọ̀gẹ̀dẹ̀ ṣe lálẹ́ Ìjẹ̀ṣà ẹyẹlẹ́ jẹ́, Ìjẹ̀ṣà orídìí ṣáná, ilé lẹ́rù bàbá wọn ti ń múná roko. Mo bá Jẹ̀ṣà sọ̀rọ̀, mo bá Jẹ̀ṣà sọ̀rọ̀, kárí ọ̀rọ̀ o, mo bá Jẹ̀ṣà sọ̀rọ̀, mo bá Jẹ̀ṣà sọ̀rọ̀, mo bá Jẹ̀ṣà sọ̀rọ̀, kárí ọ̀rọ̀ o, mo bá Jẹ̀ṣà sọ̀rọ̀. And Ayọ̀ Apèdè is on YouTube, on Facebook, on Instagram, on TikTok, on any social media handle you can have. I thank you for the support you have given me, and I promise you I will not disappoint you. We are going to enjoy ourselves.